bàbá olóyin Sẹ̀san Adéwùsì táǹtọ́ lọ́rùn gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédéé wòye ò gbogbo ẹ̀yin èèyàn ìlú gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yípadà o èmi ni Sẹ̀san Adéwùsì táǹtọ́ lọ́hùn bàbá olóyin gan bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sẹ̀ Ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lé gbogbo wa o tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 ẹ tún lè tẹ̀mí lórí aago nọ́mbà mi kejì 08108431336 08108431336 àtẹ̀jíṣẹ́ ló dáa o send your messages on WhatsApp ní o fẹ́ kí ẹ máa pè tó ràn kan ọmọ aago tí ń pè yàn ayé mi àmọ́ àpèrè aago mọ́kànlá alẹ́ bí ẹ bá béèrè pé ìwé lẹ fẹ́ rà bóyin àná mo wo program yìí kan lọ́wọ́ àlàyé kan ò wá yé mi ṣé ẹ bá mi dá lóhùn ẹ bá mi dẹ́rù wọn lóhùn ẹni mi àmọ́ kò máa aago kan òru tá a yà á lẹ̀ fáwọn tí ò sí Nàìjíríà tá a fi ń dá wọn lóhùn tá a fún wọn lápẹ̀rẹ̀ pé ẹ pè mí láago yìí èmi ọba máa ń pè owó kan tẹ́ ẹ ní káfíntọ̀ rẹ o sáà lè lọ sọ́sọ́dọ̀ ní POS obìnrin náà ní kọ́ lọ náwó fún o àwọn máa bi èmi léèrè yìí pé sọ ní POS ní kò wọ́n transfer tó ẹ̀ wọ́n ní ẹ̀bùn béèrè tẹ̀ ń béèrè ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni wọ́n tó ń béèrè ta ni kò fìtọ̀ rẹ kọ́ lọ náà fún obìnrin tó bá sọ pé sọ lè sanwó owó ní true POS ẹ náà ẹ gbà mí ẹlòmíràn àwé kọ́ra nǹkan kan lọ́wọ́ wa rí o àwa list problem rẹpẹtẹ fún wa ọ̀fẹ́ ló ń ro ẹ̀múdà ṣági lọ́gbẹ́ tògùrọ̀ ló fà ọ̀wádẹ́dẹ́ ọ̀pẹ ọ̀gbẹ́ni òkè sọ́fẹ̀ ló ń ro ẹ̀múdà à ń polówó òwe pé kẹ́ ẹ ra ìwé mi tẹ́ ẹ bá rà mọ́ ìwé mi ẹ gbọ́ àwọn àṣírí ó sì sí gbogbo tẹ́ ẹ fẹ́ béèrè mo ti kọ́ nù ìwé tó orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí Sẹ̀san Adéwùsì táǹtọ́ lọ́hùn bàbá olóyin original ni ètò tẹ́ ń gbọ́ lónìí bàbá olóyin náà lẹ́ẹ̀tún máa bá ń bẹ̀ lágbára Ọlọ́run láyọ̀ ní mọ̀ báyìí yes lónìí iṣẹ́ àṣírí bò mo tún fẹ́ kọ́ wa o ó yẹ kẹ́hìn ṣiṣẹ́ àṣírí bò ọdún iléyá wọlé dé o iléyá wọlé dé ọdún iléyá wọlé dé ẹlòmíì kò sówó lọ́wọ́ ẹ̀ yàtọ̀ fún iléyá ọmọ sùkúù tó ẹsẹ̀ wọlé yìí ẹlòmíì tí ì san owó sùkúù tí ń tọ́ lọ àwọn ọmọ tó ti wọlé bíi kọlùdé mọ̀ parí mọ́ lẹ́lòmíì máa ń ṣàdúrà torí owó sùkúù tá a bá tún ti ṣe léyà tán àwọn ọmọdé ó tún gbọ́lùdé olóṣù mẹ́ta kan o tẹ́ ẹ mà bẹ́ẹ̀ á tún sanwó sùkúù á pààrọ̀ bàtà á pààrọ̀ yúnífọ́ọ̀mù ìlú lè kókó kò sówó lóde olúwa yóò gbà wá ààbọ̀ ń bẹ̀ nínú kòsíkòsí ọjọ́ tí ó jẹ́ là lè mọ̀ epo wọn gáàsì wọn pẹtrol wọn gáàsì wọn ráìsì wọn ààbọ̀ ń bẹ̀ ọjọ́ tí ó jẹ́ là lè sọ èmi máa sọ fáwọn ẹ̀kọ́ ẹ̀fọ́kànbalẹ̀ ààbọ̀ ń bẹ̀ báyìí kọ́ ni yóò máa rí lọ báyìí kọ́ ni yóò máa rí lọ ìrọ̀rùn la báyé nígbà tá a dáyé ìrọ̀rùn la báyé nígbà tá a dáyé ẹ̀yin tẹ̀ ń ṣáájú wa tẹ̀ ń sọ lórí wa ìrọ̀rùn lẹ báyé nígbà tẹ̀ ẹ̀ dáyé ẹ má jà àṣàyè bá a ṣe báyé o ìrọ̀rùn la báyé nígbà tá a dáyé ìrọ̀rùn la báyé o nígbà tá a dáyé tó bọ́bá lè kókó àwọn bàbá wa máa ń ní àwọn àṣejẹ wọ́n ní àbùsárí tí wọ́n fi ń sárí o ìwọ tó jẹ́ bíríkìlà ọ̀ lọ́ọ́ bí sẹ́mọ́ láti jọ yìí ìwọ ìyàwó ìrẹ́jọ́ ń ta lúdò láàárọ̀ kùtù gbọ́dọ̀ ní da lárìfín wọ́n rí ọtọ́ òǹfẹsẹ̀ gbálẹ̀ ládùúgbò bí nǹkan bá ṣe ládùúgbò ó kọ ẹni mọ́ ọkọ̀ máa dá a ní ẹ tọ́jú ara yín kẹ́ ẹ ṣàṣìjẹ ẹ wò ewé náà ń pè ní ewé ìtìpọ́n ọlá ọmọ ń fà káàkiri ilẹ̀ ni ìtìpọ́n ọlá ọmọ ń fà káàkiri ilẹ̀ máa ń fà yes kí lẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ti rí ìfàtú ẹ rí egbò kan díẹ̀ gbòǹgbò ẹ̀ egbò ẹ̀ gbòǹgbò ẹ wà gé tẹ́ ẹ bá ti gé gbòǹgbò yìí ẹ sínú ẹ lọ pẹ̀lú ata àjọsìn ata kínní ata àjọsìn àwọn kan pè ní grade 1 pepper àwọn tó máa ń ta ugu tí wọ́n ń ta kínní wọ́n ń ta
àti ń ta gún tí ń ta pọ̀n tí ń ta gbogbo ẹ̀ wọ́n ń tà. Tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn ìyá mi eléwé ọmọ náà wọ́n ń ta ata àjọsìn. Tẹ́ ẹ bá ti wá gé eléyìí ẹ lò pẹ̀lú ata àjọsìn. Tẹ́ ẹ bá ti lò pẹ̀lú ata àjọsìn ìkòkò tẹ́ fi máa ń sàsè jẹ yẹn ẹ dànù ẹ̀. Tẹ́ ẹ bá ti wá dànù ẹ̀ ẹ wá wá ẹja sáwá ẹja sáwá ẹ lè ra tútù ẹ lè ra gbígbẹ tó bá jẹ́ gbígbẹ náà lè ra déédéé bó jẹ́ tútù ẹ yọ orí ẹ dànù ẹ dẹ̀ yọ ìrù ẹ yọ dànù ẹ sì èpo ara rẹ̀ yẹ kúò ẹ wá dà sínú ata àjọsìn àti gbòǹgbò ewé yìí tí mo sọ fún yín yìí ìtìpọ́n ọlá tẹ́ ẹ ti lọ pẹ̀lú ata àjọsìn ẹ da ẹja sáwá yẹn tẹ́ ẹ ti yọ orí kúò tẹ́ ẹ yọ ìrù kúò tẹ́ ẹ yọ gbogbo ṣe kínní rẹ̀ ìhàhà rẹ̀ ẹ ti yà dànù. Ẹ wá mú ewé yìí ẹ wá hàn nígbà tí ẹ fẹ́ hàn ẹ̀fọ́ ewé òun ẹ hàn ewé yìí ẹ sínú ẹ wá dà sínú rẹ̀ ẹ fi ṣe bẹ̀ ẹ̀fọ́ ẹ wá fi irú wóró sí ẹ fi iyọ̀ ṣebẹ̀ ẹ fi sí tẹ́ bá ti sè lásì jẹ tó bá tutù ẹ kó jẹ. Ẹ má fi jẹ fùfú o torí àfa kan mo máa ń kìlọ̀ fún gbàwà nǹkan tún tó bá sàsì jẹ báyìí yóò lọ ra fùfú yóò lọ ra àmàlà ni tí ó fi jẹ bẹ́ẹ̀ bá ti fi jẹ ẹ̀jẹ̀ ń jẹ ọ̀sán yín nù ẹ̀jẹ̀ ń jẹ àárọ̀ nù. Mo ń fàṣẹ jẹ fùfú mo fi jẹ túwó mo kì í fi jẹ kọ àṣejẹ nìkan ni wọ́n pè kọ́ jẹ́ kó orí sẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lómi àní kí ó kàn mọ́ waste ẹ̀ mo pé àfa yẹn mo ní ẹ kàn waste àṣejẹ tẹ́ ẹ ṣe ní nígbà bá ṣàṣejẹ tán tọ́jẹ́ gbígbà náà lẹ́ẹ̀ lọ́ máa kẹ́kọ̀ọ́ ta ẹ máa lọ jẹ̀fìjẹ̀bà kọ́pẹ́ kó tó yé nígbà kan ní ẹ̀yìn tún jáde jà wá lọ bó ṣe jẹ́ nu kí n tó máa lọ ẹ má gbàgbé o ọṣẹ olómi gbóná rèé o ogun tó ń lé mi ní kọ̀ọ̀kọ̀ àtẹ̀yí tó ń lé mi lábẹ́nú Èdùmàrè bá mi ṣẹ́gun rẹ̀ kó tó di pé yóò bà mí láyé jẹ́ ọṣẹ olómi gbóná nìyí o tá a fi ṣẹ́gun ogun ìdílé ogun tó ń lé ní tá a kì í gbọ́ gìrìgìrì ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ó wà báyìí fún títà coconut hair perfume ní oṣù aládé àgbọn tá a fi ń pajú tá a fi máa ra àánú níbi gbogbo tá a bá dé shea butter cream ní oṣù olórí ní òrì bá fojú kó oòrùn ó máa ń yọ ni ó wà fún títà báyìí ẹ má gbàgbé mo ṣe wí ó sì ṣe o ọ̀nà ṣe medicine fún àtọ́bálẹ́jẹ̀ ríru ọgbẹ́ ẹnu ikọ́ asthma ó wà níbí ẹni tó gbìn bá jẹ́ fún ọwọ́sẹ̀ dúdú ọwọ́sẹ̀ pupa ọwọ́sẹ̀ fún kò ṣiṣẹ́ ẹ ra ìwé yìí agbára èèyàn dúdú apá kejì bí wọ́n bá ta ọ́ lọ́fà bó ló ṣe yọfà kúrò lára àṣírí ẹ̀ wà níbí àbọ̀ tí ẹ fẹ́ mọ́ ta ọ́ lọ́fà tí wọ́n bá fóògùn náà tí fún ọ báwo ló ṣe mọ̀ wọ́n fi inú oúnjẹ fún ọ bó làṣírí wọn ṣe tú àṣírí ẹ̀ wà níbí títí dìgbà míì tẹ́ ẹ mọ bá ń pàdé àrán lẹ́ẹ̀ mọ dá ẹ̀yìn dáràn o.